mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ Adéọmọdé. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú nínú fídíò mi, ẹ jọ̀wọ́ ẹ lọ bá mi subscribe sí Adéọmọdé lórí YouTube. Ẹ dẹ̀ máa bá mi pín àwọn fídíò mi. Mo fẹ́ fi fídíò kan hàn wá o. Ẹ jẹ́ kí n mú yín débẹ̀. Tá bá tiẹ̀ lọ bẹ̀ náà, alẹ́ tọrẹ, ọ̀rọ̀ ọmọ wa ni kò sí bàbá rẹ̀ òṣìṣẹ́ sí rí. Bàbá rẹ̀ òṣìṣẹ́ sí rí. Mùsùlùmí ni wọ́n pure, solid gan. Tá bá wà lọ bẹ̀ láti lọ convert ẹ̀sìn Islam. Tó bá gbé ń bá lọ gan ni, inú mi bá dùn. Ká ní ń bá ráyà ti lọ gan ni. Àbí ẹ̀kọ́ kí n lọ bá wà lẹ̀ gan. Kí n bá lọ. Àwọn ọ̀pọ̀ yẹn kí mi ò lọ, torí mi náà bá lẹ́jọ́. Bẹ́ẹ̀ ni mo bá lẹ́jọ́. Ẹgbẹ́lẹ̀ mo fẹ́ fojú àánú wo ẹjọ́ ẹlẹ́. Wọ́n báyìí ní ìfojú àgbẹ̀jọ́ ní ìṣẹ́jọ́ tèmi náà. Bí ẹgbẹ́ akẹ́mi sọ yẹn tẹ́lẹ̀, mo ti sọ ẹ ti pé báwọn náà ní ìṣẹ́jọ́ tèmi náà. Ó máa sọ àwíjàre rẹ̀ nítorí tó fi sọ tó fi kẹ̀mí náà ní àìdá. Ẹ máa pẹ̀lẹ́ o. Ẹ máa kó àgbọ́yé ẹ̀sìn o. Ó máa ṣe o. Ṣé ẹ̀sìn tí a fẹ́ fa àwọn èèyàn síbẹ̀ náà lélẹ̀? Yorùbá ní a kì í ti ilé ẹjọ́ dé ká ṣọ̀rẹ́. Bíbélì àwọn ọmọlẹ́yìn Kristi náà sọ wípé ká má ṣe pe ara wa lẹ́jọ́. Mi mọ̀ bí ó wà nínú Àlùkùránì, mo mọ̀ pé ó ṣeéṣe kó wà ńbẹ̀. Ẹjọ́ ńlẹ́yìn kan fi ń yànga tẹ́ fi ń ṣakọ báyìí. Ó ń sọ pé èèyàn jẹ́ ọmọ yín, ìyá ẹ̀ sì wà lára yín, bàbá ẹ̀ wà lára yín, ṣùgbọ́n ẹ fẹ́ rán lóko ẹ̀wọ̀n tó bá wá dé tán ẹ wá ṣẹ̀wẹ̀ sínú ẹ̀sìn àbí? Òun kankan ti ẹ̀yà mi lẹ́nu. Ṣé ẹ mọ̀ pé ìyá ọmọ yẹn ti jáde, ó ti bẹ̀yìn ẹ̀ẹ́dẹ́jọ́ ń ṣe ẹ̀sìn yẹn ní o. Ó ti bẹ̀yìn síbẹ̀ ní ẹni fọmọ ẹ̀ sílẹ̀. Àbúrò ẹ̀ jáde, ó bẹ̀yìn ẹni fi sílẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀ jáde, ó bẹ̀yìn ẹni fi sílẹ̀. Àǹtí Yínká tí ẹni tí ó tẹ̀ kí ṣe mùsùlùmí, ó jáde ẹni fọmọ ẹ̀ sílẹ̀. Ọba Solomoni jáde ẹni fọmọ ẹ̀ sílẹ̀. Ìwọ náà tún sọ pé ìwọ náà sì máa pè lẹ́jọ́. Ìfẹ́ dà ká sọ òótọ́. Ilé òkè ṣe pé bí ẹnìkan ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́. Ìfẹ́ dà nínú ẹ̀sìn. Bàbá wa kan tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kan ti sọ rí pé ẹ pé ọmọ yìí ẹ pé kẹ́ fi ìfẹ́ hàn sí ni. Èèyàn mélòó lè fẹ́ pè lẹ́jọ́ báyìí? Èèyàn mélòó? Bó ti ẹ̀gbọ́n gbà tẹ́nìkan sọ nínú ẹ̀ta pé ó bú bàbá ọba Ìlọrin ni, ó bú ọba Ìlọrin. Ìgbà tí Jésù wà láyé ẹ mú yẹn tó bú. Bá tiẹ̀ jẹ́ pé púpọ̀ àwọn aṣáájú ẹ̀sìn kan kí n má dárúkọ, àwọn ò kí gbé ìbúbú lóòótọ́, ṣùgbọ́n Ọlọ́run ọba tó dá wa gan táàrí àìmọye ọ̀rọ̀ àlùfáàǹsá tẹ́lòmíì sọ sọ́lọ́run. Ọlọ́run dẹ̀ tún nítorí bẹ́ẹ̀ kó ní òun máa gba èmi lẹ́nu ẹ̀ pé kò ní mímọ́. Ọlọ́run torí bẹ́ẹ̀ kó ní kóòjò bá ti rọ̀ kó má dàárọ̀ sínú ilé tiẹ̀ nìkan. Ọlọ́run fi lè kọ́ wa wípé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ni ká máa mú nǹkan kan ni. Ẹni tó jẹ́ ọ̀rẹ́ ilé ní sì lè jẹ́ ọ̀tá ẹ̀ lọ́la o. Ẹni tó dẹ̀ jẹ́ ọ̀tá ilé ní sì lè jẹ́ ọ̀rẹ́ ẹ̀ lọ́la. Pàápàá lórí ẹ̀sìn, ó yẹ ká máa fi ìwà wa hàn láwùjọ ni pé gbogbo èèyàn la kó mọ́ra. Gbọ́ mi, ẹni tó bá jẹ́ èèyàn gidi ò nílò ẹ̀sìn. Jésù sọ ní Bíbélì, ó ní òun wà nítorí àwọn tára wọn le bí kò sí nítorí àwọn ọlọ́kàn. Ká má rò pé gbogbo èèyàn gbọ́dọ̀ máa ṣe nǹkan tó dáa. Àwọn èèyàn búkú náà la gbọ́dọ̀ máa yí sí ọ̀nà dáadáa, nǹkan tọ́lọ́run pè wá fún nìyẹn. Má rò pé gbogbo èèyàn tó bá ti rí ẹ ló máa sọ pé ṣéwù. Ó yẹ ọ. Ṣé gbogbo wọn ló máa nífẹ̀ẹ́? Ká ní àwọn èèyàn gbogbo èèyàn dá ṣé ṣọ́ọ̀ṣì máa wà ní, ṣé mọ́ṣáláṣí máa wà ní? Irọ́. Ìpátá gbọ́dọ̀ kó láwùjọ nìyẹn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Pé àwọn tó ń bẹnu àtẹ́lù mí yẹn, báwo mo ṣe lè fi Ọlọ́run hàn wọ́n táwọn gan á di èèyàn Ọlọ́run, tí wọ́n máa yí wọn padà sọ́nà Ọlọ́run. Kì í ṣe pé èèyàn bú mi, mo fẹ́ rán lóko ẹ̀wọ̀n, èèyàn bú mi, mo fẹ́ pa, èèyàn bú mi, mo fẹ́ ṣe ń jàǹbá. Ìyẹn ò kì í ṣe iṣẹ́ Ọlọ́run mọ́ o. Ó ti di iṣẹ́ nǹkan mi. Ara nǹkan táwa sì ń sọ lílé pé kí ni ìtumọ̀ ẹ̀sìn tá a gbà gangan. Kì í ṣe àwọn àfáà nìkan ló ń ṣe. Èmi ti rí wòlíì tó ń sọ fún ọmọ ìjọ rí pé tí ò bá ṣe Ọlọ́run ló pé òun, tó bá jẹ́ pé Ọlọ́run ló pé òun lè sọ fún ọmọ ìjọ pé kó ya wèrè kó jẹ́ wọnú gbó lọ. Mo ní kí ló dé? Èèyàn mélòó ni Jésù sọ pé kó ya wèrè kó wọnú gbó lọ? Tọ́mọ ìjọ bá ṣẹ̀ ẹ́, tó bá wò pé lórí àìmọ̀kànmọ̀kan ni, ọmọ ìjọ mi máa ń sọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run lẹ́yìn kẹ́ pé lórí àìmọ̀kànmọ̀kan ni, kí ṣe pé wà ní o fẹ́ sẹ́ńsù ta. Ó nílò láti jẹ́ kó mọ̀ wípé nǹkan tó ṣe ò dá nínú ìfẹ́ bí bàbá wa Jésù Kristi ṣe kọ́ wa, bọ́ọ̀lù ń dẹ̀ sí là á kalẹ̀. Kódà àwọn ẹlẹ́sìn ṣẹ̀yẹ tẹ̀ ń bàjẹ́ nígbà tí Ọ̀rúnmìlà wà láyé gẹ́gẹ́ bí nǹkan táwa gbọ́, táwọn oníṣẹ́ ibi tí wọ́n bá ń da àbìlú sílùú, Ọ̀rúnmìlà ló máa ń gba àwọn èèyàn lẹ̀.
kò sí èèyàn tó Ọ̀rúnmìlà hàn léèmọ̀ rí, kò sí èèyàn tó Ọ̀rúnmìlà tó ṣe ní sùtárì ní àwọn Ọ̀rúnmìlà tẹ̀ ń sọ pé bí a kò dáa àwa táwa sọ pé ẹ̀sìn wa lẹ̀sìn tó dáa gan wá ní à ń sọ àwọn ọ̀rọ̀ tó yẹ ká máa gbọ́ lẹ́nu kèfèrí. ẹ tún jẹ́ ká lọ yí padà káyé tan ara wa jẹ mọ́. Adéọmọdé lórúkọ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fídíò ìkiri. Má sì gbàgbé láti tẹ̀lé mi lójú òpó YouTube mi Adéọmọdé. Ire o, ó dàbọ̀.